a ní fi Nàìjíríà sílẹ̀ a máa tatọ́ sí bíbá yìí ni àwa àti Nàìjíríà jọ máa kú ni ìwọ àti Nàìjíríà lọ́jọ́ máa kú òun ṣàwà. Àwa ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Dr. Sunday Igboho, a dúpẹ́ lọ́wọ́ Májàsọ́lá, a dúpẹ́ lọ́wọ́ CSI ìbẹ̀rù ọkọ̀ Fúlàní. Tí Fúlàní bá ti ń gbọ́ Ìgbòho wọ́n bọ́ọ̀lù ìgbẹ́ nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ yín. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó wọn, a dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wọn tí wọ́n ń bá wa jẹ́ kí a rí dádì lò. Torí pé tí àwọn ọmọ wọn bá sọ pé dádì nítorí ambulance kan náà ló ń lọ yẹn gé nísìn. Dádì a fẹ́ kẹ́ máa ṣe Yorùbá nation mọ́, kò sí nǹkan tá a lè ṣe sí o. But we are grateful that we still have the family that are saying that lótìtọ́ lódodo it has cost Májàsọ́lá a lot. Ṣé business ẹ̀ la fẹ́ sọ ni? Ẹni tó ń ṣe business tó ń lọ tó ń bọ̀ tó máa lọ rajà á tà á, ó wá dẹni tí ìjọba gbé ẹsẹ̀ lé gbogbo account ẹ̀, wọ́n gbẹ́sẹ̀ lé owó ẹ̀. Àwọn ọmọ Yorùbá dẹ̀ ní and then so what? Ṣe rí i pé aláìdáni yín. Ìgbòho wà ní Germany nísìnyí pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó ń gbádùn. Ó wá ń wo ilẹ̀ Yorùbá pé ìjà àwọn ọmọ lè lọ sí school ọ̀fẹ́. Gbogbo tí olóyè Dr. Sunday Igboho tó ń wò nìyẹn o, but unfortunately ọ̀pọ̀lọpọ̀ àwọn